Welcome to DG Naija. Please don't forget to subscribe, like and share. Ó ti tún ṣẹlẹ̀ o láàrin àwọn NURTW, MC Oluomo àti Tafasego. Right hand man MC Oluomo ti wá jáde báyìí o láti wá ṣàlàyé àwọn ìjà tó ń lọ láàrin Tafasego àti MC Oluomo lórí ọ̀rọ̀ òṣèlú PDP àti APC. Eléyìí máa wà lágbára báyìí. So ó dàbí pé bóyá gbogbo àwọn ọmọ onímọ́tò yìí àwọn ìjọba náà ń bá ṣiṣẹ́ o because àṣírí rẹpẹtẹ ti bẹ̀rẹ̀ sí tún báyìí o. Ó dẹ̀ ní wàhálà ń bọ̀, ẹ jẹ́ ká gbọ́ lẹ́nu àbọ̀rẹ́ ẹlẹ́kùnrẹ́rẹ́. Kú ojúmọ́ ṣàlàáfíà lè wá, ṣe dáadáa lè wá. Fídíò tí mo ṣe lánàá kókó inú ìwé ìròyìn summarize lásán ni mo kò fẹ́ ṣe fún eléyìí kó tí ò ní ju bí 10 minutes lọ kó lè débi tí mo fẹ́ kó dé kó lè play ẹ̀ fún àwọn tó yẹ kó gbọ́. Àkọ́kọ́ ni pé mo béèrè pé kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gangan tó dẹ̀ fẹ́ dá wàhálà lẹ̀ lẹ́kọ̀ọ́ tó dẹ̀ máa affect èèyàn púpọ̀ lẹ́kọ̀ọ́. Mo mọ tí mo sọ but ọ̀rọ̀ yẹn torí pé ó máa ta balẹ̀ ó máa ta bá gbọ̀n ṣùgbọ́n bí tó ti ń bẹ̀rẹ̀ bọ̀ ẹ jẹ́ ká sáré máa tètè yanjú ẹ̀ lẹ́sìn. Àkọ́kọ́ ni pé kẹ̀ǹdú orí kẹ̀ǹdú ni Èkó ti fẹ́ dàrú, òun ló fẹ́ da Èkó rú kó tó wá fẹ́ máa tàn lọ. Òun ni mo ṣe ń sọ fún NURTW Lagos State Chairman Sego pé má kín ọ̀rọ̀ yìí lẹ́yìn kó má bàa bí ohun tí ò yẹ kó bí wa, kó má ta lọ sọ́tún kó má ta lọ sósì. Mo mọ ohun tí mo ń sọ. Àkọ́kọ́ ni pé kẹ̀ǹdú rán oró màmá tó bí lára Olúọmọ láti ara Aṣíwájú. Bọ́rọ̀ ṣe rí ni mo ṣe ń sọ nítorí pé PDP ló ń control Òṣòdì tẹ́lẹ̀tẹ́lẹ̀. PDP ló ń control gbogbo Òṣòdì. Ìyá tó dẹ̀ bí kẹ̀ǹdú ni ìyá lọ́jà gbogbo Òṣòdì. Ṣùgbọ́n nígbà tí agbára òṣèlú dé, power change táwọn aṣáájú dé, Olúọmọ bá àwọn aṣáájú lọ, pátì míì dé, pátì ló gba agbára kúrò lọ́wọ́ ìyá kẹ̀ǹdú kì í ṣe Olúọmọ. Lọ́jọ́ náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ lọ wádìí gbogbo ọ̀rọ̀ yìí mi kì í fẹ́ sọ ọ̀rọ̀ yìí ti torí pé àwa mọ Genesis bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀. Ọjà Cairo, oró ọjà Cairo, oró màmá kẹ̀ǹdú ni kẹ̀ǹdú rán lára Olúọmọ. Now lọ́jọ́ náà lọ́hùn nígbà tó di pé agbára change tí àwọn AD dé tó gba agbára kúrò lọ́wọ́ PDP, àwọn Olúọmọ ẹ̀ merge pẹ̀lú àwọn aṣáájú. Ẹ lọ bèrè story yìí dáadáa. Màmá tó bí kẹ̀ǹdú ya aṣọ mọ́ Alájà Abíbátù Mọ́gàjí lọ́rùn nínú Òṣòdì ń bẹ̀. Ọ̀rọ̀ tí mo sọ yìí first lady lénìí wọ́n wá àwẹ́ ọ̀rọ̀ yìí ó dìjà pẹ̀lú wọn. Ìjà ńlá ló bẹ́lẹ̀ ní Òṣòdì lọ́jọ́ náà lọ́hùn káwọn Olúọmọ tó dá sí kó tó take over ọjà. Láti gba ẹni kẹ̀ǹdú àti Olúọmọ ti bẹ̀rẹ̀ ọ̀tá ńlá láàrin ara wọn. Ọ̀tá yìí tí wá bẹ̀rẹ̀ wọ́n á jà fún more than 17 years. Kẹ̀ǹdú ń ṣe PDP láti gbà yẹn 1999-2000 PDP ló wà láti gbà náà títí táwọn Olúọmọ dẹ̀ ṣì ń wà pẹ̀lú àwọn aṣáájú tó wà ní AD tó ṣe ń súnmọ́ bọ̀. Now ọ̀rọ̀ bó ọ̀rọ̀ ṣe ń ṣe bó ń ṣẹlẹ̀ ni o. So ìjà yẹn wá ń lọ bẹ́ẹ̀. Kẹ̀ǹdú contest láti fẹ́ jẹ chairman local government àbí gbégbá ìbò, gbogbo ìbò tó ń gbé ó ń lulẹ̀. Ó wá dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí wá farabalẹ̀ pé jẹ́ kí n gò fún bọ̀bọ̀ yìí kí n dàbí ọ̀dẹ̀ fún. Ó wá gọ̀ fún Olúọmọ àti ẹ̀bẹ̀ àtoríṣiríṣi ló ṣe gọ̀ fún Olúọmọ láti ṣe kíni láti lè rí ohun tó ń fẹ́. Àsìkò tó wá gọ̀ fún Olúọmọ tó bú Olúọmọ parí ìjà pé òun fẹ́ jẹ nǹkan báyìí kankan báyìí Olúọmọ wá wò pé ókè gbogbo wa jọ wà ní wọ́n á parí ìjà láàrin ara wọn. Lásìkò tó wá wà pẹ̀lú Olúọmọ ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ kó ṣe kíni kó dé chairman local government yẹn. Kí ló wá dé chairman local government sí? Ó wá bẹ̀rẹ̀ oró àná, oró ìjà tó wà láàrin Abíbátù Mọ́gàjí kọ́lọ́n fọ̀run kẹ́ wọn àti màmẹ́. Ó wá ṣẹ̀ṣẹ̀ wá rán oró yẹn padà lára Olúọmọ léni. Torí pé backup ń sin gbogbo nǹkan tí kẹ̀ǹdú fi ń kún ọ̀rọ̀ pé backup òun ni Ṣèyí Tinubu ló ní kóun máa jà lọ. Ẹ̀yin lẹ mú wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín torí pé à ń sọ fún yín pé ẹ stop ọ̀rọ̀ yìí ẹ fẹ́ stop ẹ̀. Ẹ stop ọ̀rọ̀ yìí ẹ stop ẹ̀. Now ó wá ra tíkẹ́ẹ̀tì fún yàn láti pé kó máa bọ̀ láti ìlú òyìnbó kó máa wá máa defame Olúọmọ. Ó ra tíkẹ́ẹ̀tì fún yàn láti ìlú òyìnbó
Bọ́kàsì tó ń sọ̀rọ̀ mo ń padà bọ̀ lórí ọ̀rọ̀ Kẹ́ndú o sọ mo sáré yẹ ibì kan bẹ̀ torí mi tí fẹ́ kọ́rọ̀ yẹn di yánpọnyánrin. Bọ́kàsì tó ń pariwo pé Olúọmọ rán òun lẹ́wọ̀n ẹjọ́ ṣó possible kéèyàn wà ní Nàìjíríà kó dẹ̀ rán ẹ lẹ́wọ̀n nílùú òyìnbó tó wà ní Italy ṣó possible? Ó sọ nǹkan tó ṣẹlẹ̀ fún gbogbo ara ayé tó ṣẹlẹ̀ ni pé ó ṣá àbúrò ìyàwó ẹ̀ àná ó ṣáyàn ládàá nílùú òyìnbó ó ṣá èèyàn ní àdá nílùú òyìnbó nílùú tó lófin. Òun ló di ìjà lẹ́gbéra yín lọ sí station ló di court ọ̀rọ̀ tó yẹ kí settle láàrin family tẹ́ settle láàrin family ló di court ló di pé ọ̀rọ̀ yẹn lẹ fàfàfà tó fi di pé wọ́n fún ẹ lọ́yẹ̀ wọ́n dájọ́ ẹ̀wọ̀n fún ẹ. Kí ló dé tó ń jáde tó ń sọ pé Olúọmọ rẹ ṣé Olúọmọ ẹ ló rán ẹ lọ́wọ́ ń lo òyìnbó ní àwọn wo ló ń gbọ́rọ̀ ẹ náà àwọn wo ni ò ní làákàyè tó ń gbọ́rọ̀ tó ń sọ torí pé tó bá wá ń báyàn jà báyẹn tó ń bájà kó bájà kó ṣe kó máa tọwọ́ bọnú family èèyàn kó máa tọwọ́ bọnú bàbá tó bí èèyàn ìyá tó bí èèyàn kó máa tọwọ́ bọ gbogbo ìdílé wọn. Last born má bú Bọ́kàsì má ti tọwọ́ bọ family ẹ̀ ó máa jìyà tó ń ṣe yẹn ni ó gbọ́dọ̀ jìyà deformation of character yẹn ti pọ̀ jù. Ókè wá ń sọ ọ́ ní Olúọmọ fi àjẹ́ ó gba property ẹ̀ sọ bí tó ti rí property náà ìwọ tó lè fi ìlú òyìnbó lẹ̀ tó wá sí Nàìjíríà láti máa wá ṣe union àwọn tó ń bá ó ní Olúọmọ gba property lọ́wọ́ sísì mọ́tò lọ́wọ́ ẹ̀ sọ bí tó ti rówó ra mọ́tò yẹn sọ èlò tó ń gbà tó ń fún ẹ lówó oúnjẹ lọ́sẹ̀ sọ èrè tó ń gbà lóṣù sọ iye tó ń gbà lójúmọ́ sọ pé ìwọ ló fi àágùn ara ẹ ló fi ra mọ́tò yẹn gbogbo property sọ pé wọ́n bẹ ẹja ṣebí ìjà níwá àti ọ̀gá ẹ̀ ń jà big boss t'Olúọmọ dá sí ṣebí àwọn union yìí ló ra mọ́tò tó ń pariwo yìí fún ẹ ṣebí àwọn union yìí ni wọ́n dáwọ́ owó tí tó ní owó bẹ́ẹ̀ owó oúnjẹ àbówó àláwọn àṣàbówó kankan mọ ọ̀rọ̀ bó wá sọ fún wa wá sọ story mọ́tò tó sọ pọ́n sísì lọ́wọ́ ẹ̀ sọ story yẹn fún wa gangan má rèé lórí má rèé ọ̀rọ̀ yẹn lórí wá sọ ìjìnlẹ̀ fún wa wá sọ pé àwọn property ẹ̀ tán sísì o wọ́n sísì mọ́lẹ̀ ọba ò ló ṣe jẹ́ ìjà ló ń ṣẹlẹ̀ láàrin union sí union owó cooperative àtowó nǹkankan tẹ̀ ń dá láàrin ara yín ló dìjà ìwọ wá rojọ́ kí ọ̀gá ẹ̀ big boss yẹn náà wá rojọ́ kí gbogbo ayé gbọ́n tó ń ṣẹlẹ̀ má rèé ọ̀rọ̀ lórí Olúọmọ ló rán ẹlẹ́wọ̀n lóyìnbó ṣé torí àwọn tó ń gbọ́ ẹ tó ń dẹ̀ ń gbọ́ gbogbo nǹkan tó ń sọ wọn gbọ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n mi ń sọ fún pé mi ò fẹ́ tẹnu bọ ọ̀rọ̀ ẹ kó tó di pé tí máa ti ọwọ́ bọ ọ̀rọ̀ yẹn máa bí ohun tí ò yẹ kó bí ó dẹ̀ máa affect ibi tí ò yẹ kó affect òun ni mo ṣe ń re lórí. jẹ́ wá padà sọ́dọ̀ Kẹ́ndú ó mọye ìbò tó fi wọlé tó bá jẹ́ pé wọ́n ní kọ̀wọ́n yẹn wá tó bá bọ́ sásìkò ìdìbò gangan ni sọ fún mi ìbò mélòó ló gbé Kẹ́ndú wọlé nínú Ọ̀ṣọ́dì tẹ́ di lọ yìí sọ iye ìbò tó gbé ẹ wọlé mi sọ pé ọkọ ló wọlé o Kẹ́ndú ló wọlé bẹ́ẹ̀ kí lè tó ń tọwọ́ bọ̀ tí ò yẹ kó tọwọ́ bọ̀ as a chairman local government ìwọ tó yẹ kó wá pìsì láàrin àdúgbò ẹ ìwọ ló wá ra tíkẹ́ẹ̀tì fún yàn láti ìlú òyìnbó kó máa bọ̀ ní kó máa dìfẹ́ mọ̀ ẹ́ torí pé òun bólú ọmọ jà ó sínú pátì yìí láti ilẹ̀ for the past more than 20 years ó dẹ̀ dédé sínú pátì yẹn ẹnìkan wá nínú pátì yẹn tó ń kì ẹ́ láyà tó ń dẹ̀ sọ story ìyẹn gangan fún tó wọ́n sọ fún ẹ pé máa bá Olúọmọ fà lọ. òkè nígbà tí mo sọ gbogbo wọn tó ń pariwo Ọ̀ṣọ́dì tuntun láti máa nílì Olúọmọ láti fẹ́ máa bá Olúọmọ jà sọ fún mi bo ni gbogbo wọn ti dìbò. òkè Zaria tó pe rẹ̀ ní bàbá ọba mo ní kó mú picture bí tó ti dìbò wá fún ẹ ní ọjọ́ dìbò kò mú jáde. now but ẹ kò lè jáde láti máa wá defame yàn kó máa tọwọ́ bọ family yàn kó máa wá sórí social media kó máa ní ìwọ ti rédíò ó ti ṣe ẹjọ́ láti ó máa tún máa lọ sí state council ni mo ṣe sọ fún àwọn national union bẹ́ẹ̀ pé ẹ má fún bọ̀bọ̀ ìláyé àyè tẹ́ ń fún yìí tẹ́ ń jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ̀ di pàtàkì yìí òun rọ́bìṣì chairman Lagos state yẹn náà ni kéèyàn máa wá sínú state yìí bẹ́ẹ̀ kó máa bú national president yìí kó dẹ̀ máa gbé ṣépè kó máa ṣépè fún bàbá ẹ̀ kó máa ṣépè fún ìyá ẹ̀ kó dẹ̀ wà nínú state yìí bẹ́ẹ̀ kẹ́dẹ̀ máa wòóràn ṣẹ́yìn lẹ ń fa wàhálà ni ṣẹ́yìn lẹ fẹ́ pìsì lẹ́kọ̀ọ́ ni àbẹ́yìn lẹ ń dá wàhálà lẹ̀ sẹ́kọ̀ọ́ káwo ta ló ń dá wàhálà lẹ̀ nu gbogbo wa káwo àwọn owó gangan ló ń dá wàhálà lẹ̀ ọ̀rọ̀ làákàyè ni bọ́rọ̀ bá ṣe rí òun ni kò sọ àwa ni kò máa tọ́ ọbọ̀ fámìlì kò máa sọ pé bàbá yàn ó lè ìyá yàn ó lè gbogbo kíní kan ó lè kó máa wá di fẹ́ẹ̀mù èèyàn lórí social media nítorí kíní pé òun wá sympathy torí pé òun wá káwọn èèyàn lè máa gbọ́ ẹ káwọn àwọn tí làákàyè wọn ò pé kọ́ dẹ̀ máa gbọ́ kọ́ dẹ̀ rí pé òun sọ̀rọ̀ gidi. now ẹ wá ti wá ń gbé ẹni tí ò yẹ kẹ́ máa gbé bọ̀ ni mo ṣe ń sọ pé
mò ń ṣẹ́nu ko lórí ọ̀rọ̀ mi wá ní tí sọ̀rọ̀ yẹn again mo tún máa dúró dì ẹ́ kó wá tún wá sọ̀rọ̀ tó bá wá sọ̀rọ̀ àá wá bẹ̀rẹ̀ sí ní fọ́gbà àyàngàn àá fọ́gbà àyàngàn yẹn to the extent ṣọmọ kí mo sọ fún yín pé tá bá tẹnu bọ̀rọ̀ yìí ó máa ta bára alé ó máa ta bára oko but mind you mo tún sọ lẹ́ẹ̀kan sí a kì í foró yaró aforo yaró kì í jẹ́ kóró tán then kò wá ń ṣe oró nítorí pé òṣèlú ló dé dandan ni tó ṣèlú kan bá ń lolẹ̀ lọ́wọ́ tẹ́lòmíì bá dé wọ́n máa gba agbára kúrò lọ́wọ́ àwọn tó wà ń bẹ ẹlòmíì máa emerge kí ló ń ṣe kẹ̀ǹdù gangan kí ni kẹ̀ǹdù fẹ́ tó fi di pé wá dúró pé ó ṣáà ní ibi tó nǹkan tó ń ṣe ń sìn àwọn nǹkan kan mi wà tó pé ó níbi kan tó lọ wó ń sìn ó ibi tó jẹ́ hospital táwọn hospital tẹ́tẹ̀ tó yẹ pé hospital tó lórúkọ nínú Òṣòdì ibẹ̀ ló lọ wó ń sìn láti fẹ́ ṣe shopping mall síbẹ̀ láti fi sọ orúkọ màmá ẹ ní shopping mall tuntun kórúkọ màmá ẹ lè wà ó fẹ́ wá gbé ohun tó ti lọ yẹn ó ṣáà tún fẹ́ ga padà wá sínú Òṣòdì àwa náà rí gbogbo plan tẹ́ ń gbà rẹ̀ rí tẹ́ ń ṣe ṣùgbọ́n à ń wò yín ràn ṣe bí hospital tẹ́lọ́wọ́ ẹ̀ ṣe fẹ́ tún hospital yẹn kọ́ ni àbú fẹ́ ṣe nǹkan mi síbẹ̀ ohun tó fẹ́ ṣe síbẹ̀ àárí àmọ́ àdẹ̀mọ́bí tó ń lọ àwọn ará Òṣòdì òdẹ gọ̀ wọ́n dẹ̀ rí ohun tó ń ṣẹlẹ̀ tó ń lọ à ń sọ fún yín pé ẹ jẹ́ ká farabalẹ̀ ká má bára wa jà ká ṣe sùúrù ṣùgbọ́n òun gbé omi ìjọ̀gbọ̀n àti wàhálà òun gbé kaná káwá wò kó wá wò báyà ayé máa bẹ́ẹ̀ bá àbí wọn ní bẹ́ẹ̀ bá nìṣó ńlẹ̀ kárí.